wọ́n tẹ̀ ilé tó wọ́n sí ni 08158301855 08158301855 ohun tí màá wá dá consult wà fún mi ìdílé òsèlú tí gbọ́ngbọ́n ó sì dá sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọrọ Ọlọ́run àtòrí ajẹ́njẹ́tàn rẹ̀ kọ́lọ́n kó bá mú bá Ànábì àtàwọn aráalé rẹ̀ àtàwọn sábì rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde alkiyama. A dúpẹ́ fún àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa, gbogbo ohun tó ti dánú ọ̀rọ̀ wọn kọ́lọ́n má jẹ́ ó dojúrú, ètò kù díẹ̀ káàtó kọ́lọ́n kó bá sọ di ìdùnnú fún wa. Àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti wà níwájú Ọlọ́run kọ́lọ́n kó mọ́sá bá wa kẹ́ wọn, kọ́lọ́n kó bá ṣe wọ́n ní ẹni àlìjẹ́nnà. Gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ kọ́lọ́n kó bá kẹ́ gbogbo wọn papọ̀. Ìgbà tí tiwa náà bá yá kọ́lọ́n mọ́sá jẹ́ kó dáa fún wa, kọ́lọ́n jẹ́ ká gùn lẹ́mìí ẹ̀sìn, ẹ̀mí gígùn àtàláfíà ara kọ́lọ́n kó mọ́sá fi sọ̀rọ̀ ìta fún ẹnìkọ̀ọ̀kan wa. Ní ìtẹ̀síwájú pẹ̀lú ètò wa lónìí, ètò Mawadda, àwọn àfáà wa Sheikh Saad Sarumi wọ́n ti wà nínú stúdíò pẹ̀lú wa tún mọ̀ bá wa ka hadisi tí ó bá kàn nínú tírà tí à ń kà, tírà Bulugul Maram min Adillatil Ahkam tí àfáà wa Al-Hafiz Ibn Hajar Al-Asqalani Kitabun Nikah, kọ́lọ́n kó bá ṣe ní ìrọ̀rùn fún wa. Àwa tí à ń gbọ́ wa nílé, bákan náà ká mọ̀ pé second segment wa òun náà wáyé lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba. Àfáà wa Abdulsalam Aladodo àwọn ni wọ́n mú bá a sọ̀rọ̀ lórí ìwé halal sex and intimacy, kọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn fún wa. Gbogbo àwọn tá a bá ní béèrè tá a fẹ́ béèrè nípa ìdílé mùsùlùmí àti ìgbéyàwó nílànà Quran àti sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká máa múra kalẹ̀, kọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn. Bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Arúgbó fún Ọlọ́run ọba, ẹ̀yin Ọlọ́run ọba tí ó láre, ìsìnkú sí fánà Muhammad sallallahu alaihi wa sallam fi al-mala'i al-a'la 'inda al-mala'ika, yẹn bí i tó gálọ́dọ̀ mala'ika kọlu bambam Muhammad. Asẹ́kùbọ̀ salatu kuma bá wọn sahaba, kuma bá wọn tabi'in, kuma bá wọn tabi'in, àti gbogbo àwọn tán tẹ̀lé mana anna Muhammad sallallahu alaihi wa sallam tó fi di ọjọ́ al-qiyama. Amin. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba subhanahu wa ta'ala, lónìí tó a ka hadith nínú síra Bulugul Maram min Adillatil Ahkam
so a tẹ̀síwájú ń bẹ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. So hadith tí a kà lẹ́ni òun náà ni hadith àfọwọ́ Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu. So a sọ̀rọ̀ sókè nípa àfọwọ́ Abdullahi ibn Mas'ud kókó tó pa bọ́ sínú hadith náà ibi ìṣe wa abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọjá tó náà wa. Amin. بسم الله الرحمن الرحيم. وعن ابن مسعود رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحللة. رواه أحمد والنسائي والترمذي وصححه. أفوى ابن مسعود رضي الله تعالى عنه إنه صحابة محمد صلى الله عليه وسلم جلوا وصلوا القرآن الكريم. Tòdí pé àní Muhammad sallallahu alaihi wasallam ní sọ fún wa yí pé tó wá bẹ́ ka al-Qur'an al-Karim man sarra'u an yaqra al-Qur'ana ratban kama nazal falyaqra'hu ala qira'ati ibn ummi abdin. Tó wá ka al-Qur'an al-Karim ratban ní tó yẹ pé yóò fresh bó ṣe sọ̀kalẹ̀ gan kama nazal bó lọ́n ṣe sọ̀kalẹ̀ fún àní Muhammad gan. And people also say sọ̀kalẹ̀ fún mi ànábì appropriately people also say sọ̀kalẹ̀ fún mi ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tó wá fẹ́ ka Qur'an bẹ́ẹ̀ wọ́n yẹ kọ́ ọ́ ala qira'ati ibn ummi abd ó ka kíra rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Abdullahi Mas'ud bí sọ́n ká pé ànábì sẹ́kẹ̀rẹ̀ ó certify wà wọ́n ní pé nípa al-Qur'an al-Karim ọ̀gá wọn lámìláka expert ní wọn nípa al-Qur'an al-Karim so ilé ìgbẹ́ ń jẹ́ fáàrí fún Mas'ud lọ́tọ̀. Àwọn onímọ̀ ní pé nínú pé èèyàn ń ka al-Qur'an al-Karim jákè pé ń ka jákè báyìí so lẹ́yìn ànábì Muhammad àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ ni ọmọ Mas'udi bọ́tọ́ wọn bẹ́ẹ̀ lọ ka al-Qur'an al-Karim ànábì sọ pé káàì wọn lọ ka sí àwọn Quraysh yóò nígbà wọ́n wá wọ́n fi ìyà o wọ́n náà pé wọ́n ti sí òtún ní àwọn mọ̀lẹ́bí kẹtẹ́ kó wọ́n ti kiri wọ́n láwọn kọ́yà fún ọ ò ní mọ̀lẹ́bí tí wọ́n láwọn fẹ́ kọ́yà fún ọ táwọn kò sì bá gbé òsì wọn dé. So Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ fún ọmọ sórí ní pé ọjọ́ kan mọ̀ sí ṣe ọ̀rá ìmọ̀ nìyẹn gùn sí bí alukọ̀ àríwá ìbẹ̀rẹ̀ sí kàkọ́ àti ìtànà àwọn bá bò ẹgbẹ́ sí wọ́n bẹ̀ sí na Abuja lè nà pé nǹkan kẹ́ni o nípa alukọ̀ àní jákè. Àníbà tó wáyé tó dára níbi sallallahu alaihi wasallam gbogbo àwọn náà wọn tó àmì náà láti ṣe kìíní mo ti fún wọn ní tí wọn fẹ́ gbọ́ mo ṣe kìíní mo fún wọn gbọ́ yóò náà tẹ̀mí lọ́wọ́ bẹ́ẹ̀. Kí wọ́n tiẹ̀ ti gbọ́ náà. Gbọ́ náà ni pé wọn fẹ́ gbọ́ tí wọn fẹ́ gbọ́ òun wọn náà fún wọn gbọ́. Alhamdulillah yóò náà tẹ̀mí lọ́wọ́. Tọ́lá kan ti jẹ́ kí wọ́n á nà mí. Ṣé ti gbọ́ náà? Ṣé ti gbọ́? Sọ̀rọ̀ pé káwọn àgbé àwọn sọ́wọ́ ní Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n al-Qur'an al-Karim mo sì máa ń ṣe kìíní kò sí ìmọ̀ ẹ̀sìn al-Qur'an al-Karim ìfẹ́ ní Muhammad sallallahu alaihi wasallam kò sí mímú ní ẹ̀mí wọn. Àwọn Mas'udi wà ní radiyallahu ta'ala anhu ìmọ̀ ń da ẹran jẹ dípò padà ní Muhammad sallallahu alaihi wasallam òun náà máa ń gbọ́ nípa làbárì pé àwọn ànábì kan ti ọkùnrin kan dé tí ń pe rẹ̀ ní ànábì ṣègbè tó mọ̀ wí náà ni ó lè pọ̀ ànábì náà ni ànábì Ọlọ́run náà ni ó sì pe rẹ̀ lánàbì náà ni àmọ́ bí àwọn ọmọ wí lẹ́nu ti àwọn tó bá gbàgbọ́ wọ́n yẹ pé àwọn ń pe rẹ̀ lánàbì ó sì pé bí ṣe ń pe rẹ̀ lánàbì kan pé àwọn àmùtànábì kọ́ àwọn tó ń ṣe bí ànábì kọ́ ànábì gangan lòun pé ń pe rẹ̀ lánàbì so nínú àwọn ìjọ mi so àwọn ẹ̀ so then òun kí n tẹ mọ ènìyàn kí n náà pàdé rẹ̀ so ọwọ́ àwùjọ kan àwọn ọkùnrin méjì kan wọn náà ń bọ̀ wá àwọn ẹ̀kọ́ so àwọn ètí ẹ̀ wọ́n ń bọ̀ látọ̀ kankan ọmọ Mas'udi ń dẹ́ran jẹ òun máa ń dẹ́ran jẹ fún ọkùnrin kan tó ń pè ní Uqbatu bin Mu'aytin so nínú àwọn kèfèrí ni so nígbà tí wọ́n padà àwọn onímọ̀ nípa tí wọ́n padà pa náà Mu'arrikhun wọ́n ní wọ́n padà pa ní ẹ̀yìn ogun Badr nínú àwọn tó kún wọ́n lé ní ọ̀tá pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam mi fẹ́ gbọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tí Abdullahi ibn Mas'ud bá ṣiṣẹ́ tí ń dẹ́wọ̀n jẹ fún yìí ni pé àwọn náà ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ ni pé mùsùlùmí máa ń ní iṣẹ́ ni so èèyàn máa ń ní ọ̀nà tí wọ́n ti máa jẹ tó mọjọ́ náà láàlí so Ọlọ́run fẹ́ mú díkọ́ ájò kalẹ̀ pẹ̀lú ṣe jálàbí kan bẹ́ẹ̀ nìkan bọ́ọ̀ sí àfà kan tó ìgbàlá fáwà tó fi ṣe ti ẹlẹ́ tó wà lọ náwó rí iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ iṣẹ́ àfà yọkọ̀ yàn kéwú rẹ̀ so wípé
ọmọ wọn di Allah ta'ala ń gba ìsìn gbólé rẹ̀ náà ni wọ́n dà wọ́n nímọ̀ pé tó bá ti jáde látàárọ̀ báyìí ó di wọlé ó tó di pé yóò da àwọn ọjọ́ wọlé. ọwọ́ àdìjọ́ kan àwọn ọkọ̀ méjì tí wọ́n ń bọ̀ báyìí òbí ti gbẹ wọ́n wọ́n ní di ìtumọ̀ wọn náà ó sì fún wa nìkan nínú àwọn ewé àwọn àbò yìí kàtẹ́ mú ara rẹ̀ wọ́n ní wàá wá wò wọ́n ní mọ̀tẹ́mọ̀ ẹni tí wọ́n gbé àmánà lé lọ́wọ́ lé ní tó ilé ìṣẹ́bẹ̀ láíláí. wọ́n béèrè fún mi ní hatul ansa. ìdákọ̀ jí kàtẹ́ sí kìnnì jí kàtẹ́ mú ká mú lu ara àwọn ewé kan àbí àgbò kan àbí màálù kan àbí àwọn ewé ẹran tó níwàrà. mani hatul ansa. bá nàbì ṣe wí nínú hadith kan. ẹ máa wò báwo ní sí ìgbà tó wọ́n sọ pé kójú kó àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n ná eléyìí wọ́n gbé àmánà ní fún mi ilé fún yín ẹwu ẹni tó bá ń pẹ́ ẹni tó bá ti jẹ́ ni dáadáa láti ilẹ̀ náà ẹ sì máa rí wọ́ òdodo ọ̀rọ̀ òdodo ìṣesí òdodo ìṣesí ẹni tó fẹ́ jẹ́ ní ọlọ́run ọba tó fẹ́ jẹ́ ní ọ̀rẹ́ ọlọ́run ọba tí ò fẹ́ yẹ ọ̀tọ̀ ọlọ́run ẹ ti máa rí lára rẹ̀. kódà bẹ́ẹ̀ sì parọ́ tó mo sọ̀rọ̀ yìí lónìí níbi kútúbà nípa pé orílẹ̀-èdè wa Nàìjíríà ntọrọ wa fi rí bó ti rí lónìí tí gbogbo wa náà wá tí ìfòyà ebi gbogbo nǹkan tó wá bá wa lónìí àwọ ara wa la fi ń fà. àwọn ìlú wà káàkiri ayé nìsín tó yẹ pé wọn mọ tí ń jẹ́sìn wọn mọ Islam wọn mọ Christianity kí ló kàn àwọn kan bá tiwọn lọ humanity nìkan ni wọn mọ wọn sì ń bára wọn ṣe lọ́nà tó yẹ pé ẹ mọ̀ rí pé wọ́n wà dáadáa ẹ̀sìn nìkan ni ò sí lára wọn àmọ́ ń pọ̀rọ̀ ayé wọn wọ́n mójútó wọn ṣàbòsí fúnra wọn àbí bẹ́ẹ̀ kọ́ mo á dákọ̀ àwọn ìlú kọ̀ọ̀kan bí àwọn bíi Scandinavian countries wọ́n sọ fún wa wọ́n ní níbẹ̀ òun ó ti rí àkẹ́gbọ́ news kankan láti bẹ̀ pé bóyá kankan ṣẹlẹ̀ tí bóyá èèyàn kan jalè àbí kíní nígbà tó ti di pé wọ́n ti gbogbo ẹ̀wọ̀n pa. òṣèlú bá ń gbọ́ táwọn kan tó à ń tà ń sọ ni pé káànẹ́bì tó dé kí Quran tó dé kí súnà nẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó gbalẹ̀ ọmọ ẹ̀dá gan mọ̀ ẹni tí ọ̀dà yàtọ̀ sí tí ọ̀tọ̀ dà. àwọn tó sì ti jẹ́ ni ẹ pé àwọn ẹgbẹ́ ẹjọ́ ọ̀nà rẹ̀ wọ́n ń bẹ. nígbà tó ṣe pé Quran lọ́n kọ́kọ́ kó sọ̀kalẹ̀ ìbá àwọn tíra mi náà ti wá látọ̀dọ̀ Ọlọ́run ọba so tó yẹ pé àwọn ní sọ́ọ̀sì natural law tó yẹ pé ọmọ ẹ̀dá ìwọ ó ti mọ̀ lára rẹ pé o gbọ́dọ̀ sí jàǹbá fún ọmọlàkejì ọmọlàkejì náà mọ̀ pé òun gbọ́dọ̀ sí jàǹbá fún wọn náà gbogbo yóò ti mọ̀ bẹ́ẹ̀ Kùránì kàdé súnà kàdé ni wọ́n confirm ẹ̀ fún wa pé intense òun ń tọ́ dànù. ẹ wá wo ohun tó fi jọ mọ́ ní tá à ń sọ nísìn òun ni pé Abdullahi bin Mas'ud kì í tí ì di mùsùlùmí gbà wọn èyí ń sì ń ṣiṣẹ́ fún kèfèrí tó jẹ́ ọ̀gá rẹ̀ wọ́n sì tún mọ déédéé wọ́n ní àmánà àmọ́ lónìí àwọn ń ka Kùránì à ń ka hadisi kò wá fẹ́ lápá lára wa ká mójútó àárín yẹn ká tún ìjọmọlúwàbí wa ṣe ká tún àárín wa àtọlọ́run bá wa ká tún ṣe kábà lè ro orí ńlá tí ń bẹ bẹ́ẹ̀. àyà tí mò ń tu bẹ́ẹ̀ kẹ́rin náà bá wa tu lónìí inna Allaha ya'muru bil 'adli wal ihsan. Ọlọ́run bá kọ̀mándì wa ní nǹkan mẹ́ta ó sì kọ nǹkan mẹ́ta fún wa ó ní ká máa ṣe nǹkan mẹ́ta ó sì kọ nǹkan mẹ́ta fún wa àmọ́ lóde òní gbogbo ẹ̀ la fi ń ṣeré gbogbo ntọ́lọ́run wa kọ̀ fún wa òun wa wọlé wa òun làwọn ń ṣe ẹ wo terrorism ẹ wo ibi tó dé lílù láwùjọ wa àwọn máa ń gbọ́ ní jìnnàjìnnà tẹ́lẹ̀ ní o ti súnmọ́ wa báyìí Ọlọ́run kò ṣàánú wa. sọ pé ọ̀rẹ́ mi ibẹ̀ wà mọ́nà òun náà ni na àlebi ẹ̀wò ìtọ́pẹ́ ìtànàbí tó náà fi hàn àní Muhammad náà nìyẹn sọ pé ń bọ̀ wá bẹ́ẹ̀ àwọn ọkùnrin méjì tí wọ́n wá ń bọ̀ wáyé àwọn náà ti wá gbọ́ yìí pé tọ́ ẹ̀gbọ́ eléyìí ìṣẹ́kẹ́ eléyìí alámọ̀nà lélẹ́yìí ìkan ni wọ́n sọ pé ọyá wò kan nínú àwọn
ewúrẹ́ yẹn tí ò tí tẹ́pẹ́ akọ ò tí gùn rí tá akọ ò tí gùn rí nínú àwọn ewúrẹ́ yìí bá wò wà náà ó ṣe léyìí tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti dàpọ̀ ẹ̀ náà kọ́ ó ti wọ̀ bẹ́ẹ̀ tó wípé ọkùnrin alákọ̀ọ́kọ́ wọn náà ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni kejì náà ni Abubakar Siddiq radiyallahu ta'ala ọwọ́ bí ọwọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá bí ọwọ́ síbi ọyàn ibi ọyàn ewúrẹ́ tí akọ ò tí gùn rí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn àyátì kan àwọn orúkọ Ọlọ́run Ọba kan níbi bẹ̀rẹ̀ sí ní ka àwọn orúkọ Ọlọ́run Ọba kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn orúkọ Ọlọ́run Ọba kan lẹ́sẹ̀kẹsẹ̀ wàhálà sì bẹ̀rẹ̀ sí ní sẹ́kù pùpùpù ní ọyàn ibi ọyàn ewúrẹ́ tó wọ́n ti kéde so Ànábì Muhammad sallallahu alaihi wasallam mú òkúta tó jinú alhajabul mujawwaf òkúta tó kẹnu ọwọ́ mú ọwọ́ fi bá wàrà wọn sallallahu alaihi wasallam so ó wá fún Abubakar Siddiq mu ó náà mú ń bẹ́ẹ̀ lẹ́yìn bá ọfún ọmọ Mas'ud náà mú ń bẹ́ẹ̀ miracle kan miracle náà lánàá mu'jiza ní Muhammad sallallahu alaihi wasallam ó wá bẹ̀rẹ̀ sí ní ya ọmọ Mas'ud lẹ́nu pé ewé èèyàn wo lélẹ̀ ewé ẹ̀tẹ́ pé kò ọyàn rẹ̀ gùn ò tí ì yọ kan lọ títí tọ́lá kò sí kankan kò sí pé báyà akọ ewúrẹ́ kan ti gòrí wọ́n wá ní pé ó ti wá rí pé ó ti ń wá ti ń dobìnrin pé ó bẹ̀rẹ̀ ọyàn rẹ̀ ti ṣe kí ni ó sì fẹ́ máa ṣẹ̀. Ànábì sì pé ó pè wàrà jáde. ó pè wàrà jáde bẹ́ẹ̀ ó ka orúkọ Ọlọ́run Ọba bẹ̀rẹ̀ sí dákọ̀ orúkọ Ọlọ́run Ọba wàá sì bẹ̀rẹ̀ sí ń sun jáde bẹ́ẹ̀. wọ́n amẹ́ta ṣe kí ni wọ́n sì mú òǹgbẹ tí ń gbẹ wọ́n bí tó ní agbára gan ni wọ́n wá mú ọkàn wọn ṣe kí ni ọkàn wọn balẹ̀. sallallahu alaihi wasallam so Mas'ud wá ní pé wà ní Muhammad dákun ó sì kí ni dákun kú ìyẹn náà ní irú nǹkan tí ó ká yìí ọ̀nà àṣẹ kí ni anta rajulun mu'allam àmọ́ àkọ́kọ́ gba ìsìláàmù náà Ọlọ́run padà wá lò Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run lò sábàbí ìsìláàmù rẹ̀ wọ́n wá gba ìsìláàmù ní Mas'ud so ọ̀làwọ̀ wo eré pa rẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù tábà ń sọ wípé ní pé nígbà míì kéèyàn pẹ́ ń bi nǹkan kọ́ ní pàtàkì nígbà míì àwọn ti pẹ́ ń bẹ́ àti pẹ́ bí pé kí ni wọ́n náà ní contribution láǹfààní tó ṣe fún àwùjọ mùsùlùmí tí wọ́n ní pé mo ti pẹ́ lẹ́nu mímọ́ fi ṣe fáàrí kí ni ìwúlò rẹ̀ àti ń ṣe dáwà yìí náà ti pẹ́ kí ni ìlàpá wo ní dáwà rẹ̀ lápá lára àwọn èèyàn ọ̀nà wo ló fi ń ba owó àwọn èèyàn wí tó ń wí tí ó pé káwọn èèyàn bá lè sọ pé ẹnu rẹ̀ dá púpọ̀ ọmọ ọ̀rọ̀ sọ ọmọ ìgbékalẹ̀ àbẹ́ tó fi ń lé àwọn èèyàn kó di ẹ̀sìn ẹ̀sìn lè fáwọn látara bẹ́ẹ̀ ọ̀nà òṣèlú tó da tí yóò fi gbé ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀yọ̀ kalẹ̀ lọ́nà tó da táwọn yóò fi ṣàǹfààní bẹ́ẹ̀ nínú bí òní gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé mọ́ kéwú nínú mọ́ ọ̀fẹ́ tákàmà ṣùgbọ́n tí yẹn bá ti ẹ̀ tó bá ṣe dáwà tó bá ti ọkọ̀ fẹ́ tákàmà fáwọn èèyàn ò lè rí kẹ̀kẹ́ sí ó fi ń tọ́ ọmọ pamọ́ ọwọ́ kú ọgbọ́n àtòyé wọ́n kó bá yẹ pé ń tọ́ ọmọ náà bá ti ń gùn wàláhì ò ní rí dáwà kẹ̀kẹ́ sí kí ni nǹkan mujarrab ni ó fi ń tọ́ ọmọ ó pọ̀ sọ pé ìwọ kò sí kankan lẹ̀ ó dodo ẹni tí nǹkan kò sí ńlẹ̀ fún ni ọ wà tẹ ọ àmọ́ ẹjájọ wò ó ẹjájọ wò kiri. ò ní sọ pé wọ́n nímọ̀. so sọ pé ẹni tó bá ń bá sọ̀rọ̀ gan-an yóò ṣe kémi mọ́. mo ń bẹ lára ni Ọlọ́run ṣàánú ẹni. àmì tó ti pé ọ̀hẹ́ dákàmà ní ibẹ̀ inú ti tá panu ó ti tá panu ilé òkúrẹ́ ọmọ gan ìmọ̀ ṣètá yóò àwọn ìwé ṣètá yọ̀ nínú àṣọ pé kí ni ṣètá nìkan ọ̀gẹ́ tó mọ kéwùjì láyé ṣètá nìyí ọ̀dọ̀ kan àrídá bùkù àwọn ọ̀gẹ́ tó mọ kéwùjì láyé ṣètá nìyí ó sì fi bẹ̀rẹ̀ náà wọ náà nìyí ó fi yọ̀tọ́ lọ́wọ́ náà ni wọ́n náà sọ pé wọ́n ṣe pọlọ́lọ́ gbé tó mọ àwọn pamọ́ tí ọjọ́ jọ lójú wọ́n á máa tó ń bẹ lọ́wọ́ nínú ẹ̀mí pé kọ́lọ́hún kó jẹ́ kí ni ó jẹ́ kí mọ̀ yẹn kó ṣe kó lápá pé kó wúlò nítorí òfin dáàtọ̀ ṣe pé àwọn tí wọ́n láàrin ìgbà kékeré wọn náà ṣẹ́gẹ́rì wọ́n ṣe kí ni wọ́n lápá أنه حمص الله تعالى قلنا بعد سواء كان يسكون تقوى عقوم وأنا حديث بقى فنقولي لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له المحلل له so نقول كني إذا نقول أنا محمد صلى الله عليه وسلم أسبيل المحلل أقولي كان أصون كان دتو ينقل أبو أبي والمحلل له ẹni tí wọ́n á sọ nǹkan yẹn rẹ̀ tó fún wọ́n níbi kú àwọn méjì dé pé lọ́fà kí ni almuhallilu tani almuhallala lahu almuhallilu nikahul owó náà pé nikahul tahlil pé kí àwọn oníṣẹ́ sún
ẹnìkan ó ti ṣe ẹnu rẹ̀ gẹ́sẹ̀ ni ó níyàwó ńlé ọjọ́ ń bẹ pẹ̀lú ara wọn tí ìyàwó ti wá dùn wọn antitolic mo ti kọ́lẹ̀ lọ́tún nílọ ìyàwó bá bẹ̀rẹ̀ kútọ́ nǹkan dé ìyàwó bá bẹ̀rẹ̀ ìdá rẹ̀ wọ́n ṣe ìdá lọ́wọ́ wá kó dé ọtí parí bóyá ti lóṣù kan bóyá ọ̀sẹ̀ kan wọn láàrin ọ̀sẹ̀ kan náà wọ́n yà tọ̀ ojú rẹ̀ wà wálẹ̀ ìgbà tó súnmọ́ ìyàwó rẹ̀ padà tó ó ti lẹ́yọ̀ kan ni ó ti lò nínú àwọn opportunity mẹ́ta tọ́lọ̀ fún ó ti lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ó ti lò nílòkulò. níbi ìbínú burúkú tí ọ̀dà àtàyè là ká inú àti tọ́lìk ó ti kọ́lẹ̀ mọ́ lọ́lẹ́yìn ìlú tẹ̀ ní lọ́la kò méjì ẹ̀yìn ni ọ̀yà kọ́ ẹ̀rù ẹ̀mí ìlú ọmọ nìsín náà mẹ́tẹ̀ẹ̀ta lọ́kọ̀ kalẹ̀ so àti tọ́lìk aláwọ̀kọ́ nu ó tún ṣe sá ó tún di bí oṣù méjì bí oṣù mẹ́ta ó tún jẹ́ mẹ́rin lílà rìn ìgbà kan ìjà tó ń du báyàwó ṣèkínní àti tó ṣèkínní oúnjẹ mi ká náà àwọ̀ ó tún ṣèkínní. ǹjẹ́ ẹ fi ọmọ ọyá mọ́ wá lọ. àti tọ́lìk fi ọmọ mọ́ kọ́lẹ̀ oṣù mélòó báwọn méjì ọba pọ̀ ẹ̀yọ̀ kẹ́nu lọ opportunity mẹ́ta tó ní. kó tún tó kú ó tún ṣe sá láàrin oṣù kan sí ọ̀sẹ̀ mélòó kan sí tún ní ìjà tó ń dún wọn àníjà ìpàdà kọ́lẹ̀ rẹ̀ bọ́jà tí wàá kọ́lẹ̀ rẹ̀ mọ́ lọ ní ìsirayẹ subhanallah ó tún lọ́wọ́ tó kọ́ bẹ́ẹ̀ ó ti lo lifeline rẹ̀ tán ó lo lifeline tán. bó ṣe wá rí wá ní ọwọ́ padà wípé yé nǹkan dé ṣùgbọ́n tó ṣe nínú ṣẹ́gá sì ní tó bá fi rí pọ́ bá fi lè lọ́ọ́ lo àǹfààní mẹ́ta tọ́lọ̀ ń fọ́ tán yányán lẹ́ẹ̀kan náà láàrin tó wọ́n sì lò lókè yẹn báwọn kò sí nǹkan kan mọ́ ọpọlọ lọ́ọ́ fẹ́ obìnrin wọn lọ́ọ́ fẹ́ ẹlòmíì náà lọ́nà bá fẹ́ bá wá wọ ẹni wọn tó wá ní pé ìfẹ́ ẹ mọ́ wọn wá kọ ẹlẹ́ tí ìsáré ń jí o kì í sáré ń jí o ṣé bí ìgbà tó fẹ́ àmọ́mọ́sùnmá ọba kí n lè fẹ́ padà. sọ pé bọ́tọ̀ wá yá ọwọ́ àdìpọ̀tọ̀ wọlé ìgbà tó ti wá rí pé ra ẹjọ́ akọ́wá lọ bẹ́ẹ̀ nìkan pé sẹ́gà mi ó ti sọ̀rọ̀ ìrìn dèbò fún mi nǹkan ti dé o ọwọ́ ní tó dákun ọwọ́ lọ bá mọ̀ bí ọ́ tó wá rí nítorí pé yóò fọ́ ní 1 million tó bá lọ fẹ́ ọ̀rọ̀ àwọn 1 million yóò fọ́ ní 10 million dákun ọlọ́run ṣe àníṣe ìyá alábẹ́dá òfin kọ́ padà sọ́dọ̀ mi dákun ọkàn bá mi. torí pé sẹ̀ríà ti sọ pé ẹ̀yìn lè fẹ́ mọ́ àmọ́ ẹja dàbí ọgbọ́n ọlọ́run fẹ́ kọ́ mi àmọ́ ẹja dàbí ọgbọ́n wọ́n wá sọ pé wọ́n fẹ́ wá so igi ká so igi fún ọ. káyé gbọ́kọ̀rún mọ́ ojú ká ṣe gbogbo ẹ̀ wọ́n láyé tó ń gbóyin lówó tẹ̀ nà ń bẹ́ àmọ́ tó wá dàpọ̀ ọlọ́mọ sùn. aṣọ tẹ dẹ́wọ̀ ìpele. dákun má sùn ma o ẹ̀ẹ́wẹ̀ ìkànnù ọ̀dà sùn ma ọba sùn ma àbúrò tó bá ti yá ọ̀sẹ̀ pé kíni o. sábà mú nǹkan mi padà wá sí ẹbí oṣù mélòó. kọ́lá bàbá fẹ́ súnmọ́ náà àbí. sáà ti kọ́ ilẹ̀ tó bá padà yá ọkọ̀ ilẹ̀ pọ̀ fẹ́ mọ́ ìgbẹ́kọ̀ padà aṣọ́dọ̀ ní padà so gbogbo tó bá fẹ́ ń fọ alimahalil ọkùnrin tó wà náà dà sẹ́wọ́ ibi tí wọ́n fẹ́ náà kò sí pọ́blẹ́mù alimahalil lónìí ẹni tó sọ obìnrin tí wọ́n ti fún tó sọ igi rẹ̀ fún látara pé ọkùnrin kan ti kọ́ ilẹ̀ òun wọ́n á sọ igi ẹ̀ fóun ọ wá ṣe alimahalil ọ wá sọ obìnrin wọn dẹ̀ tọ́ fún ẹlòmíì ẹni tó ń sọ obìnrin yẹn dẹ̀tọ́ fún òun padà tó jẹ́ kọ́ alákọ̀ọ́kọ́ ní alimahallalu làwùnù ẹni tó ń sọ obìnrin òun dà láàlé fún ọlọ́run wa ní ànábì sọ̀rọ̀ sọ ọlọ́run ànábì ní pé ànábì ṣe ìpele àwọn méjèèjì ìpìtá ànábì sì ṣe ìpele tó wá látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ni obìnrin bá ọlọ́kọ̀ bá ń sọ dẹ̀tọ́ fún mi padà pé nǹkan padà sọ́dọ̀ mi so àmúdàkùn so ẹni tó sọ nǹkan tẹ̀tọ́ ẹja nìka àrẹ́njí àjọṣe àrẹ́njí rẹ̀ tó báyìí náà ṣe ṣe ni kó padì padà sọ́dọ̀ mi. má súnmọ́ o àbí kò tiẹ̀ lè súnmọ́ lẹ́ẹ̀kan ẹ̀yìn gbádùn mọ́ mo fẹ́ gbá ìyàwó mi padà. sáà sọ kí nǹkan tó dá wà lálẹ́ ó wà padà yẹ kó wà padà sí kó wà kọ́ ilé kó wà padà sọ́dọ̀ mi padà. so àdébìnrin ọlọ́run sẹ́pẹ̀ ní àwọn méjèèjì lẹ́tọ̀ ọ̀hún àníbẹ̀ fún àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀. ibi tá a lọ lónìí ibi tó lágbára díẹ̀ ni torí àwọn kan ẹlòmíín náà ń gbọ́ wá nísìn ń lo lifeline rẹ̀ nílòkulò ni tó bá ti díyàwó bá ti ṣe kíní kan mọ kọ́ ni wọ́n ti wá ṣe tán wọ́n máa wá fatiwa gbá kó káàkiri. kódà náà àwọn kan bẹ wọ́n máa wá fatiwa káàkiri pé àwọn kan bẹ wà nígbà tí wọ́n bá ti di pé ọkọ̀ wọn ti kọ́ lẹ̀ báyìí ní àwọn sẹ́ẹ̀tì kan wọ́n bẹ àwọn tẹ̀kí rí nù ni yóò mọ̀ ìjọba wọn náà lọ. wọ́n bá di pé yóò ń kọ́ ẹ̀tọ́ wọn lẹ̀ báyìí ọ̀tọ̀ ó sì máa sọ pé yóò kàn gbé mọ́tò wá ni yóò gbé mọ́tò wá yóò káà fi kó gbẹrú ẹni yóò kó lọ lẹ. ṣé wọ́n kọ́ ná àwọn ọ̀fẹ́
náà la fi máa sọ fún wa pé ká ṣe sùúrù ká má máa pronounce divorce anyhow torí pé bí people pronounce divorce anyhow àìgbọ́n náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ni torí pé obìnrin tó nífẹ̀ẹ́ dáadáa bínú kàn gbé ọkàn á bẹ̀rẹ̀ sí ní ṣe kínní tí wọ́n fi wá gba ìyàwó lọ́wọ́ ẹlòmíì tí ò fi rí ìyàwó rẹ̀ fẹ́ mọ́ kò sì balance dòní yọ̀ọ́ wọn aṣọ ẹ̀yin náà ọlọ́run ẹ̀yin náà ọlọ́run kìíní ìbí wọn náà ló kó bára rẹ̀ tó bá rí obìnrin oníta nísìnyí tí ń lọ pẹ̀lú ọkọ rẹ̀ míì yọ̀ọ́ wọn á wọ ẹ̀yin ọlọ́run tọ̀ ní tá à ń sọ fún wa náà ni pé ẹ máa mú sùúrù èèyàn máa ń mánéjì ara ẹni ni àwọn tó jóbìnrin káwọn mánéjì àwa táwa náà jọkùnrin káwọn mánéjì ara wa management ní marriage tí ó jíye báyìí nísìn Ọlọ́run kó ṣàánú wa jazakumullahu khairan a bọ̀ sí second segment bí tí a ti mọ̀ sọ̀rọ̀ nípa ìwé halal sex and intimacy Ustaz Abdulsalam Aladodo àwọn náà ni wọ́n mọ̀ bá wa ṣe àlàyé ibi tí a bá ìwé náà dé bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah atọrọ ìkẹ́ àti rẹ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi àti àwọn sahaba annabi àti gbogbo àátà ń gbìyànjú lójú ọ̀nà annabi sallallahu alaihi wasallam náà tí dọjọ́ gbìndẹ̀ alqiyama akí àwọn afárá tó ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe lọ fún wa nínú ìwé halal sex and intimacy tí àwọn barista wa tí wọ́n kọ àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa wọn. Ibi tí àlàyé tó bọ́ sí lálẹ́ yìí òun náà ni pé a máa ṣàlàyé fúnra wa nípa pé ìgbà wo gangan ni ìwẹ̀ jánábà di ọ̀ranyàn fún ọkọ àti ìyàwó. Ìgbà wo gangan ni ìwẹ̀ jánábà di ọ̀ranyàn fún ọkọ àti ìyàwó. Àmọ́ láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ a gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀sìn Islam tá ń ṣe yìí ẹ̀sìn tọ́lọ́run ọba àlékè ọlá ti ṣàlàyé gbogbo nǹkan pátápátá fún wa ni. Ló fi jẹ́ pé àwọn tá bá jẹ́ mùsùlùmí kí inú wa máa dùn ká máa yọ̀ lára oore tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún wa pẹ̀lú tọ́lọ́run ọba àlékè ọlá ó fi wá lé orí ẹ̀sìn tó jọ wípé gbogbo nǹkan pátápátá lábàá nínú òfin ẹ̀sìn. Ẹ̀sìn tó perfect. Ẹ̀sìn tó perfect ni. Ọlọ́run ọba àlékè ọlá ní ma farratna fil kitabi min shay. Ọlọ́run ni kò sí nǹkan kan nínú àlámọ̀rí ìgbésí ayé yín àtàlámọ̀rí alkiyama yín táwọn Ọlọ́run ọba àlékè ọlá tá a fọwọ́ bà nínú Kùránì yìí. Ẹ̀sìn tó ti pé al-yawma akmaltu lakum dinakum. Bẹ́ẹ̀ni wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina. Ọlọ́run ọba àlékè ọlá ti pé ẹ̀sìn yìí fún wa kò sáfikún mọ́ kò sáyọkúrò mọ́ ní tá a bá ń rò pé kò sínú Kùránì tí wọ́n ń rò pẹ̀lú ọpọlọ rẹ bó ṣe mọ̀ ní pé kò sínú Kùránì tó bá dọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọn ó tú palẹ̀ fún ọ pé tọ́lọ́run ọba wí leléyìí. Àdíìsì mélòó ló ti kà tó ń sọ pé Islam ò sọ̀rọ̀ pa kínní Islam ò sọ̀rọ̀ pa kínní tó bá ti ka àdíìsì débi tí wọ́n máa ń ka àdíìsì dé ó mọ̀ pé gbogbo tó ń wá ìdáhùn sí pátápátá gbogbo èèyàn lọ́lọ́run ọba àlékè ọlá ló ti bá wa fìdáhùn sí gbogbo pátápátá l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti fẹsẹ̀ wá lé orí ẹ̀ abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá kó kà á kúnnú àwọn tí yóò ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ Ọlọ́run ọba àti súnà Nábì sallallahu alayhi wa sallam. Látara pé Islam wá jẹ́ ẹ̀sìn tó pé yìí Ọlọ́run ọba àlékè ọlá wá gbé kalẹ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó yàtọ̀ sí pé ẹ̀sìn tó tún gbé àwa níyànjú nípa ìmọ̀símọ́tótó ni. Ọlọ́run ọba àlékè ọlá gangan fúnra rẹ̀ ọba tó mọ́ ni. Ànábì sallallahu alaihi wasallam sọ fún Ànábì akẹ́kọ̀ọ́ inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba. Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run ọba tó dá wa yìí ọba tó mọ́ ni. Ọlọ́run ọba yóò sì nígbà nǹkan kan lọ́wọ́ wa àfin tó bá mọ́. Torí rẹ̀ ló fi jọ wípé Ọlọ́run ọba àlékè ọlá pa àwọn tánjú òjíṣẹ́ Ọlọ́run ọba láṣẹ pé ká máa wà ní ipò mímọ́ ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba àlékè ọlá pa wa tá a tẹ̀lé wọn Ọlọ́run pa wa náà láṣẹ bẹ́ẹ̀. Níbi tá a bá ń jẹ Ọlọ́run ọba àlékè ọlá ní ká wá sọ́nà tó tọ́ ọ̀nà tó mọ́. Níbi tá a bá mú táwọn wọ̀ sára Ọlọ́run ọba àlékè ọlá ní ká wá sọ́nà tó mọ́. Ọlọ́run ọba àlékè ọlá tún wá gbé mímọ́ yìí dé ibi ìbáṣepọ̀ láàrin ọkọ àti ìyàwó. Ọlọ́run ọba àlékè ọlá fi ṣe lófin pé nígbà tọkọ àti ìyàwó tán bá ti súnmọ́ra wọn nǹkan tí ó jáde látara ọkọ tí ó jáde látara ìyàwó yóò kọ́ dí wọn láti lè má ṣèjọ́sìn fọ́lọ́run ọba àlékè ọlá títí tí wọ́n fi ṣẹ́gun títí wọ́n fi mọ́ra wọn ò ní lè kírun nígbà tán bá ti jọ lájọṣepọ̀ títí tí wọ́n fi mọ́ra. So eléyìí nínú ọlá tọ́lọ́run ọba àlékè ọlá tó ṣe fáwọn mùsùlùmí ni
ẹlòmíín bẹ tó yẹ pé Ọlọ́run ọba àlékè ọlá ọ̀kẹ́ pẹ̀lú Islam tó bá ti ṣe tí ó ṣe tán báyìí yóò kàn wá pépà kan àbí tọ́lẹ́tì rò kan àbí nǹkan kan yóò kàn fi nu ọjọ́ ara rẹ̀ náà ni yóò sì máa bá tiẹ̀ lọ kò sí èyí tó kàn mọ́. tó kọ́dà ẹlòmíín kò tiẹ̀ nínú kankan òun bá tiẹ̀ lọ́nu ó ṣe náírà yóò wọ ṣòkòtò yín bá tiẹ̀ lọ́nu. àfi bíi dábàá. èyí wọn tó wá kéré o ṣe máa pé ìbálòpọ̀ lélẹ́yìn òní ẹlòmíín bẹ tó yẹ pé látìgbà tán ti bí tó fi dàsìkò tá à ń sọ̀rọ̀ yìí kò tọ̀ kó tábà rí. kọ́dà ẹlòmíín títọ̀hún náà ń kọ́. títọ̀hún náà ẹlòmíín náà kò ṣe é kó bomi kó lomi rí. a wà ní hòtẹ́ẹ̀lì kan bí òní ṣẹ́rẹ́tì. bẹ́ẹ̀ni. tí tọ́ílẹ̀tì bẹ̀ tíṣù pépà nìkan ni wọ́n fi síbẹ̀. kò sáàjì kò sí ké ẹsẹ̀ wa máa wá gólì káàkiri. expect yẹn pé kẹ tábà àwọn ti fi síbẹ̀ pé ẹ gbọ́dọ̀ tábà èyí tábà. alóríṣiríṣi fídíò lẹ́rìí lọ́nà àti pé àwọn èèbó míì tán bá travel àwọn ìlú tó jẹ pé àwọn tó gbẹ̀sìn yẹn níwọ̀nba tán bá wọnú bẹtúrúmù wọn tọ́lẹ̀tì wọn tán bá bá kíní sprinkler tí wọ́n máa fi ń tẹ omi wọn tán bá ń bẹ̀ wọ́n ò pé kíni káwọn fi eléyìí ṣe kí eléyìí wà fún wọn tiẹ̀ ní mọ tán fẹ́ fi lò ó gan. àmọ́ mùsùlùmí òun ti mọ̀ pé kódà kó má bá ń bẹ̀ yóò ti máa wá àgé káàkiri àbí kó wá ike ìrọmi kan tí ó fi bí àbùkátà rẹ̀ nígbà tó bá ṣe tán. eléyìí náà látara pọ́lọ́wọ́n ọba àlékè ọlákẹwà pẹ̀lú ẹ̀sìn ni láfi ń sọ fún ẹlòmíín náà àwọn tọ́jú ọmọ ìyá ọlọ́kùnrin àti lóbìnrin pé Ọlọ́run ọba àlékè ọlá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó pọ̀ àtàwọn ọkùnrin tó pọ̀ fún wa kí ló ń ranjú lọ́ọ̀ta sí kí ni tó ń wá káàkiri tó jòkó mi tọ́lọ́wọ́n bá àlékè ọlá fi ọ́ sí. sọ àwọn nǹkan yìí ọ̀ràn ojú káàkiri tó fi wá lọ fẹ́ ni tí tábà. àṣọ àwọn nǹkan yìí tó ṣe pàtàkì púpọ̀ tá a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ ni. so látara ìmọ̀ra yìí ìmọ́tótó yìí náà wà lọ́wọ́n bá àlékè ọlá fi pa àwọn ọkọ àti ìyàwó láṣẹ wípé lẹ́yìn ìgbà tẹ́ bá súnmọ́ra yín o ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ mọ́ra. àwa ni wípé yín tá a fẹ́ sọ ni wípé ìgbà wo gangan ni mímọ́ra yìí wíwẹ̀ jánábà tá a máa ń sọ pé ẹ̀rọ pàṣẹ gbọ́dọ̀ wẹ̀ jánábà lẹ́yìn ìbálòpọ̀ ìgbà wo gangan ló dọ̀rọ̀ èèyàn tí èèyàn gbọ́dọ̀ wẹ̀ jánábà ṣé gbogbo ìgbà tọkọ àti ìyàwó bá ti wà pọ̀ pẹ̀lú ara wọn ṣé gbogbo àwọn náà ni wọ́n mọ̀ wẹ̀ jánábà ni. àwọn àfẹ́sìn ṣàlàyé fún wa pé rárá o nǹkan méjì ni máa ń jáde lára ọkùnrin nǹkan méjì tí ó jáde lára ọkùnrin yìí yóò sọ bóyá jánábà tọ́ sí ọkùnrin bẹ́ẹ̀ láti wẹ̀ àbí kò tọ́ sí. bẹ́ẹ̀ náà ni fún obìnrin náà àkọ́kọ́ gbé láti ibi nǹkan tó gbé láti ibi tó kéré. nígbà míì ń bẹ tó jọ wípé téèyàn bá gbèrò adùn àbí téèyàn bá ń ro nǹkan tó jọ mọ́ nǹkan adùn aláwa tá a bá jọkùnrin á rí wípé nǹkan adùn ìbálòpọ̀ á rí wípé omi ó ṣẹ́yọ látara wa. omi tí máa ń ṣẹ́yọ látara ara ọkùnrin yìí ọ̀nà méjì ni máa ń gbà wá. ọ̀kan bẹ táwọn àfáà máa ń pè ní almanij òun gangan ni omi lọ́gbọ́lọ́gbọ́ tí ó jẹ́ pé tá a bá lo statement àtọ̀ àbí sperm ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó gbọ́ yé wọn kankan ní bá òun máa ń kí ní títí ẹ̀ ó sì tó máa ń ní kọ́lọ̀ tí máa ń gbé wá ní kọ́lọ̀ funfun. àmọ́ ọ̀kan wá wà tó jẹ́ wípé òun èé ṣe àtọ̀ gangan òun ní kọ́kọ́ máa ń jáde síwájú kátọ̀ tó jáde òun tiẹ̀ wọ́n máa ń pè ní màdíjù ni wọ́n máa ń pè òun tiẹ̀ òun tiẹ̀ preseminal fluid làwọn elébo máa ń pè àwọn míì náà máa ń pè ní precum so òun tiẹ̀ òun fẹ́lẹ́ lè sọ wípé kọ́lọ̀ tó rí lélẹ̀ ká sọ pé kò kí bí tọ̀hún ṣe máa ń kí ká sọ pé òun wà transparent ká lo language báyẹn so ìwé eléyìí ó fẹ́ dàbí omi náà ni so òun ò ṣe kí ni òun ò kí so ìwé eléyìí òun ni ẹlòmíín bẹ tó yọ wípé tó bá gbé ìwà àdùn ìbálòpọ̀ tí ìwé eléyìí bá jáde lára léyìí tá a sọ pé kò kí léyìí tó fẹ́lẹ̀ ni ìwé eléyìí òun ni kò tí ì sọ̀yàn di ẹni tí ó wẹ̀ jánábà so èèyàn kàn fọ ojú ara yẹn nu èèyàn ó sì ṣe kí ni ó sì sàlọ̀ àlá ó ti mọ́ báyẹn. kò bá jẹ́ pọ́kùnrin ló ṣẹlẹ̀ sí àbóbìnrin àmọ́ tí ọkùnrin ká má ti lọ sí ìbálòpọ̀ o àmọ́ tí ọkùnrin tó bá wá sùn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ilẹ̀ ti ṣú báyìí nísìn ó sùn àbósùn lọ́sàn náà ni ó wá lálàá gẹ́gẹ́ bọ́kùnrin ṣe máa ń lálàá tí ó wàá romi tómi wá jáde lára rẹ̀ tí ń ṣe àtọ̀ gangan nígbà téèyàn bá sùn téèyàn bá lálàá kì í ṣe kó súnmọ́ obìnrin o irú ẹni bẹ́ẹ̀ jánábà dọ̀rọ̀ yàn lórí rẹ̀ torí pé àtọ̀ gangan lórí nítorí lára rẹ̀ ló jáde látara rẹ̀ bọ́kùnrin ṣe máa ń sùn tí máa ń lálàá tí ó romi nì bẹ́ẹ̀ náà lobìnrin míì inú sùn tó ń nù lálàá tí ó romi èyí tó bá ṣẹlẹ̀ sínú àwọn méjèèjì
jánábà dọ̀ràn èèyàn fún wọn ṣe mọ̀ pé eléyìí tá a sọ nísìnyí ẹ̀wọ̀n ò tiẹ̀ ọkùnrin àtòbí ò súnmọ́ra wọn so eléyìí wà nísìnyí fún ẹni tó jẹ́ wípé ó lọ́kọ ńlé àbóníyàwó ńlé bẹ́ẹ̀ náà ló wà fún ẹni tó jẹ́ pé kò tí ì lọ́kọ kò tí ì níyàwó so irú ẹni bẹ́ẹ̀ ní sọ pé ọkùnrin tó bá ti ń sùn lẹ́mẹ̀wá nígbàtọ̀ tí sùn lẹ́mẹ̀wá nígbàtọ̀ tó sì ti bàlágà tó sì ti tójú bọ́ tọ́lọ́run sì ti bò ó láti kọ́lọ̀ fẹ́yàwó lókù kó bọ́ máa waste àwọn ìbejì. so irú ń tẹ̀ ń sọ nísìn tá à ń sọ̀rọ̀ nípa precom fọkùnrin ó mì pé wetness ordinary wetness fóbìnrin náà kò tí bùkátà pé kó lọ wẹ̀ jẹ́nàbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ nǹkan tá à ń sọ yìí o òun náà làá sì fi ń sọ so that a fi máa gbọ́ yé dáadáa kì í ṣe gbogbo ìgbà tí nǹkan bá jáde lára yẹn náà lèyìn ó lọ wẹ̀ jẹ́nàbà èyí tí ó jẹ́ èyí tí kọ́kọ́ máa ń jáde o ó bá jáde lára ọkùnrin ni àbó jáde lára obìnrin ni a nídìí àti ìwẹ̀ jẹ́nàbà èèyàn kà clean up náà ni. so ìwé eléyìí wọn báwọn ní ṣe ìgbà mìíràn bẹ̀rẹ̀ kọ́kọ́ àti ìyàwó wọn sún mọ́ra wọn kì í ṣe sísún mọ́ra ní ìbálòpọ̀ bóyá wọ́n lọ́ mọ́ra wọn àbí wọ́n dì mọ́ra wọn àmọ́ fẹnu kóra wọn lẹ́nu èyí tí kọ́kọ́ máa ń jáde nílé jáde látara ọkọ kò tí ì tọ́ sí jánábà ìyàwó náà kò tí ì tọ́ sí jánábà wíwẹ̀ nígbà ní ní tí ó sì náà ni pé ó kàn fọ ojú ara rẹ̀ nu ó sì sàlùwàlá kó máa bá tiẹ̀ lọ. àwọn tí a bá fẹ́ dá sórí ètò láti ilé 08134644877 àbí 09072386975 09072386975 tí a bá gbàgbé ibi tá a ti gbé ọ̀rọ̀ wa lónìí náà ni nikahul muhallil pé ẹni tó lọ ṣe nikah wọ́n lọ arrange ẹ̀ pé mo ti lo àwọn options tọ́lọ́run fún mi nípa divorce mo ti lò tán àmọ́ mo ti fẹ́ fẹ́yàwó mi padà fẹ́ gbáyàwó mi padà ẹ wá lọ arrange pẹ̀lú ẹnìkan ìyẹn ni ẹ wá ní láti fẹ́ kó wá kọ̀ kó fi wá fẹ́ padà irú nǹkan báwọn nǹkan tí ó dáa ni. Alaikum salam wa barakatuh. Náà. Yes sir. Ẹ sàrọ̀ ọlọ́run bá a ṣàlékún dára fún yín. Ṣé wọ́n kó ètò ọdún gbàdúrà yín? Àmín àti ẹ̀yin náà sà. Mo ní kíkà tó ṣe tọ́ka fún yín ni. Yes sir. Nínú Bible, nípa jẹ́nẹ́bà wíwẹ̀, the book of Leviticus, chapter 15, verse 16 to 18. Káwọn jẹ́nẹ́bà ń bẹnu bíbélì. Ìwé Lẹ́fítíkù, orí kẹrìndínlógún. Ẹ ṣeun jazakumullahu khairan. So ohun tí bàbá ń sọ fún wa ni pé kì í ṣàwa mùsùlùmí nìkan náà ni à ń la lófin yìí pé ká máa mọ́ra pé àwọn tí ì ṣe mùsùlùmí náà àwọn kírísítẹ́nì náà ó wà nù ìwé wọn pé káwọn náà máa mọ́ra nígbà tí wọ́n bá sún mọ́ra wọn. So bẹ́ẹ̀ mọ̀ pé ní táwọn ọmọ ni bàbá sọ yìí nìsí tọ́ a tún kẹ́kọ̀ọ́ sí náà nù. Alaikum salam lọ́wọ́ káàtì náà. Ẹ̀rẹ́kùn ẹ sún kúrò ní ibi rédíò yín àbí kẹ́ pa àbí kẹ́ yín wálẹ̀ yẹnyẹn kẹ́ fi lè gbọ́ ohùn wa dáadáa. Now, yes sir. Orúkọ mi ni Bashir. Èmi gẹ́gẹ́ lẹ́yìn tó ṣẹlẹ̀ yìí, èmi tó ṣẹlẹ̀ sí. Àwọn afẹ́ wọnú ẹ̀sẹ̀ nítorí wípé àwọn mi ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọdékùn mi. Kódà ẹ̀lú. Nínú tó ti lọ, kódà mi kí ni fẹ́ yàwó mi torí pé ó jẹ́ pé obìnrin tí mo fẹ́ràn ni. Àmọ́ Ọlọ́run ò fi ìyọ̀ǹda kọ́sà gbọ́ra wáyé. Ó sì ń jẹ́ àdúgbò fún mi. Gbogbo bí mo ti gbọ́ wọ́n ti di ẹ̀rẹ̀ àti bàbá rẹ̀ lókè tó mi láti mọ́tò gbọ́ mi yé látara wípé Fọlá ròyìn ní pọ̀ torí pé mo fẹ́ràn ìyá ìfìlú fà. Àwọn ọmọdé ti lọ bí orúkú tó ń lọ ẹlẹ́kẹta tí ò lọ mí. Èmi náà tí wọ́n fẹ́ kọ́ kí bẹ̀ mí mo fẹ́ gbà kọ́ lọ. So gẹ́gẹ́ bí òfin ṣẹ̀rí àtẹ gbọ́ lónìí. Náà. Tó Alfa Salam bá a dáhùn question wọ́n ẹlẹ́kẹta ni táwọn ti ń kọ́ àwọn nífẹ̀ẹ́ rẹ̀ ń tòótọ́. Sáwọn náà kọ̀ nínú òun ló ń lọ
wọ́n níyàwó ní lọ fún ok kì í ṣe pé bóyá ẹ ti padà rí i pé èyí tí ń ṣẹlẹ̀ yìí nìsín àìsí àgbọ́yé ẹ̀sìn wà ń bẹ kì í ṣe pé bóyá nísìn kọ́lá tó bá ti fẹ́ lọ ó nídìí láti gbàyọ̀ǹda ọkọ fún níyọ̀ǹda ọkọ àmọ́ ọkọ gbàyọ̀ǹda. igi etí tu opportunity náà ni wípé kẹ́ gbìyànjú kẹ́ pé àwọn mọ̀lẹ́bí jọ kí mọ̀lẹ́bí jókòó káwọn èèyàn wá látọ̀dọ̀ tí káwọn èèyàn wá látọ̀dọ̀ títí wọn náà kán bá yín yanjú rẹ̀ Ọlọ́run bá wa ṣe àlékún ìfẹ́ àti àgbọ́yé láàrin. ibi náà ládùú sí lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa continue pẹ̀lú topic tí à ń bá lọ. subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ à ń ṣàfihàn